ó tún ti ń rúgbó bọ̀ báyìí o lórí ìjà tó wà láàrin Pasuma àti Taye Currency. ẹ wò Wálé Adéọba ti bọ́ síta o lórí ọ̀rọ̀ tí Ayọ̀ Jamiu ìyẹn UK promoter sọ o torí pé UK promoter sọ àwọn ọ̀rọ̀ kan lórí ìjà tó ń lọ láàrin Pasuma àti Taye Currency. èyí ló wá fà tí Wálé Adéọba fi bọ́ síta wípé ká ní kì í ṣe wípé àwọn peacemaker ló bá àwọn sọ̀rọ̀ ni. ẹ wò Ayọ̀ Jamiu ẹ máa gba wòtòwòtò lẹ́nu mi torí pé kí lẹ mọ̀ nípa ohun tí ó ń ṣẹlẹ̀ yìí, kí ọ̀rọ̀ owó tí ẹlẹ́ yìí gangan fẹ́ sọ ọ̀rọ̀ owó ló wà lẹ́nu yín torí pé ìjà tó wà láàrin Pasuma àti Taye Currency yìí òun mọ̀ pé ìjà ìlara ni àti wípé tí ẹnikẹ́ni tíyàn bá ń bá lò àbí téèyàn bá ń bá ṣe tẹ́niyẹn bá ti ń lára ẹ̀yàn ó tó àkókò fúru ẹni bẹ́ẹ̀ láti ṣe kíni láti járó ẹni bẹ́ẹ̀ jùlẹ̀ ni o. ìpè ìjà tí Pasuma ń bá Taye Currency jà ìjà ìlara ni o èyí tó tún wá fà títí ní lẹ́dà náà fi dá sí ó lóun mọ̀ ìpa Ayọ̀ Jamiu ti gba owó kò dẹ̀ ní ṣeé ṣe fún láti gba owó kó má jẹ́ iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ wípé iṣẹ́ owó tó gbà òun ló ń ṣe pé òun lè dá lẹ́bi àmọ́ tí Ayọ̀ Jamiu ò bá dẹ́kun ìwà bàjẹ́ tó ń ṣe wípé òun máa bu gan wípé ṣé mọ̀ wípé àwọn ènìyàn ti ń bu lórí afẹ́fẹ́ wípé asòpá Jamiu asòpá Ayọ̀ Jamiu wípé kó má jẹ́ kóun bá fi kún àwọn ìbú tó ń bu o tí kì í bá ṣe pé àwọn peacemaker tí wọ́n bá àwọn sọ̀rọ̀ tí wọ́n pe òun wípé kí Ayọ̀ Jamiu kó ṣọ́ ara rẹ̀ gidigidi o wípé torí pé kò mọ bó ṣe ń lọ láàrin Taye Currency àti Pasuma o wípé kí lóun gangan ní ọ̀rọ̀ wo ló fẹ́ sọ. ó ní promoter tó ń ṣe àwọn promoter tó jẹ́ pé local promoters ni wọ́n o àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n promote kásẹ̀tì pé iṣẹ́ tó ń ṣe nìyẹn wípé ta ló ti ẹ̀ mọ̀ ẹ́ gan-an wípé who are you who you be ta ló mọ̀ ẹ́ gan-an má dá sọ̀rọ̀ tí ó kàn ẹ́ o. rọ́pọ̀ tí Wálé Adéọba sọ nípa Ayọ̀ Jamiu o ẹ̀yin náà jẹ́ ká jọ gbọ́ lẹ́nu Wálé Adéọba níbi tó ti ń kìlọ̀ fún Ayọ̀ Jamiu pé kó ṣọ́ ara rẹ̀ o asòpá Jamiu ṣọ́ ara rẹ̀ gidigidi o torí pé ohun tó fẹ́ fà yìí má lọ fi gọ̀gọ̀ fa torí tó bá fi gọ̀gọ̀ fa agbára ẹ̀ ò ní ká o. mo kí gbogbo wa kò ní bàjẹ́ lágbára Ọlọ́run wẹ́ẹ̀ mo rí gbogbo bó ṣe ń lọ lórí social media káàkiri mo dẹ̀ ti sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta pé àwọn peacemakers wọ́n pè wá pé ká sinmi ẹ̀dọ̀ kí n ní sùúrù ká ní sùúrù tó dẹ̀ jẹ́ pé àwọn tó bá mi sọ̀rọ̀ wọn ò lè bá mi sọ̀rọ̀ tì I am nothing mi ò jẹ́ nǹkankan a kàn sọ̀rọ̀ náà ni nínú gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ táǹsọ̀ ẹ̀yin tẹ́ bá ń follow mi láti lẹ̀ peace tí gbogbo wọn ń pariwo kiri ń sìn yẹn àwọn ti Arabi peace táwọn PFC yẹn ń pariwo kiri ń sìn lèmi kọ́kọ́ ń pariwo tẹ́lẹ̀ tí mo dẹ̀ ń bẹ ọ̀tún tí mo ń bẹ òsì tí mo ń bẹ ọ̀tún tí mo ń bẹ òsì torí mo mọ ibi tí òpin ìjà yìí mo mọ ibi tó máa parí sí mo mọ̀ pé gbogbo nǹkan báyìí máa ṣẹlẹ̀ kémi náà tó wá fárígá kí ló le tó báyìí kẹ́ lẹ́yìn ẹ̀bẹ̀ kí lẹ tún fẹ́. mo rí fídíò Ayọ̀ Jamiu mo rí fídíò bàbá asòpá Jamiu bàbá asòpá baranda promoter mo tún rí fídíò ẹ̀ ṣe rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún wa kí n tó máa bọ́rọ̀ mi lọ mo wo gbogbo sàkún ọ̀rọ̀ ẹ mo wo gbogbo ẹ̀ pátápátá mo wá rí i pé ṣe rí ìjà tó wà ńlẹ̀ tẹ́ ń rí yìí kò lè parí ẹ̀yin peacemakers mo ń bá wí o kò lè parí tẹ́ bá tiẹ̀ gbìyànjú tẹ́ ṣe tiyín tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ tó ń ríra ìjà yẹn ò lè parí because mo rí i pé olórí ìjà tí wọ́n ń bá Taye Currency jansin lórí gbogbo nǹkan tó ti ṣe lórí gbogbo ẹ̀bẹ̀ tó bẹ̀ ẹni tó dẹ̀ yẹ kó sọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ mo rí wípé ìjà ìlara ni àwọn nǹkan mi lè wà ńlẹ̀ ọ̀bọ̀ olórí ìjà tó ṣe ń bàjà jù ìjà ìlara ni ìjà ìlara ni má kàn rọ Alhaji Adébísí Àkàndé Taye Currency pé mo fẹ́ advice máa yẹn advice mo dẹ̀ fẹ́ fún ni pé tó bá ń wá láti parí ìjà pẹ̀lú onílara ó fẹ́ ṣera ẹni gbogbo agan generally ẹ jẹ́ kí n bá wa sọ̀rọ̀ ẹ fi Currency lẹ́yìn tó bá ń wá láti parí ìjà pẹ̀lú ẹni tó bá ń lara ẹ̀ ó ṣetán láti parun gángan ṣetán láti parun ni because mo realize pé ẹni tó bá ń lara èèyàn tí wọ́n dẹ̀ fẹ́ bá ṣọ̀rẹ́ tó fẹ́ bá parí ìjà inú ò lè dùn sí ẹ number one kó fẹ́ bá parí ìjà kò yẹ tó bá wá bá parí ìjà tẹ́ ẹ bá jọ wà pọ̀ gbogbo ọ̀nà tó fi máa ṣubú ló máa wá onílara gbogbo nǹkan tó fi máa ṣubú báyìí lóyè máa lé sí ẹ tẹ́ ẹ bá jọ parí ìjà so it is better kó ní kálukú wà láàyè rẹ̀ kẹ́ wá máa jà lọ káyé tiẹ̀ máa dáa ṣé kò pé ní kẹjọ máa ja ìjà yẹn lọ káyé tiẹ̀ dẹ̀ máa dáa ju pé kẹ́ wá jọ parí ìjà kó wá bí ẹ wo lọ kó bí ẹ ṣubú so ẹni tó bá fẹ́ bá onílara parí ìjà ó ṣetán láti jábọ́ ni
bó ṣe yé mi nìyẹn tó bá ṣe tán tó fẹ́ bá onílara àwọn tó bá ń larẹ tó fẹ́ bá wọn parí ìjà ó ṣe tán láti parun nìyẹn so á bẹ́tà kó wà láyé ààrẹ tó bá ti parí ìjà kan kẹ́ sún mẹ́yìn fúnra yín kí nǹkan dẹ̀ máa lọ déédéé fún ẹ torí gbogbo ọ̀nà tó ní lára fi máa bì ẹ́ wó ó yìí máa wà ní o máa lára ẹ ni òun ṣe máa ń sọ pé ìjà ìlara láyè kò ń tán bọ̀rọ̀ mo fẹ́ kálájí Taye currency kó dìyẹn mú bẹ́yẹn mo dẹ̀ fẹ́ kíkí ní ìwà record because gbogbo nǹkan tá à ń sọ kò sí nǹkan kan tó lé ń bẹ̀ láti parí ìjà kò dẹ̀ sérè tẹ́ fẹ́ rí ń bẹ̀ tẹ́ bá ń bá olóríire bẹ́yẹn tẹ́ ń bàjà kò sérè tẹ́ fẹ́ rí ń bẹ̀ ẹ máa fi ṣe ra yín ni then àwọn ọjà kan wà ẹ lè win ni ẹ lè win then láti joy ó yẹ kó ti yé yín báyìí pé ẹ lè borí ẹni tẹ́ ń bàjà ẹ lè borí ẹ ó ti bọ́ tẹ́ bá fẹ́ borí ẹ ti máa borí ẹ ti pẹ́ ogun yìí ò dẹ̀ lè borí ẹ mọ́ ṣé máa la fún yín then gbogbo bí ẹ ṣe ń fi kanra àwọn kan ṣe ń fi kanra jáde wọ́n fi kanra jáde yẹn ni pé ẹ mọ̀ pé ẹ ti fail ara yẹn ló ń ta yín tẹ́ fi ń jáde then ẹ̀yin tó ń gbé jáde yẹn ẹ wá ń ṣiṣẹ́ owó yín tẹ́ ẹ ṣe tán ni owó tẹ́ ẹ gbà irú owó tẹ́ ẹ fi lọ àwa tẹ́ ẹ gbà ẹ ti ní májẹ̀mú náà tẹ́ ẹ bá parí iṣẹ́ tó ń gbé fún yín ti yín ba yín nìyẹn so ẹ gbọ́dọ̀ fagídí sọ̀rọ̀ torí ẹ ti wọnú àwọn májẹ̀mú pẹ̀lú wọn I am a man of God àwọn májẹ̀mú wà láàrin so iṣẹ́ tó ń gbé fún yín ẹ gbọ́dọ̀ parí ẹ má parí ẹ ìyá máa jẹ yín gan ìyẹn tún lọ bẹ́yẹn dẹ́ bọ́ọ̀ tó wà ń bàdàn tó lóun kọrin tó ń kó ibú tó lóun kọrin yìí mo rí i pé ó ràn ọ̀pọ̀lọpọ̀ yín jáde tó bá ti rí i pé jà fẹ́ settle báyìí ṣé ń gbọ́ ẹ̀yin peacemaker ara àwọn èèyàn jáde because ó mọ̀ pé tí ìjà bá parí àṣírí tó pọ̀ ló máa tú ẹ jẹ́ máa là fún yín díẹ̀díẹ̀ bẹ́yẹn àṣírí tó pọ̀ ó máa tú kò yẹ yín so ara òun gan ò balẹ̀ advice mi akàn fún briefly ni pé lọ kọ́ bó ń ṣe ń kọrin ó ń lo ohun olóhùn kọ lórin kíkọ ẹ̀dẹ̀ kọ̀rọ̀ mi sílẹ̀ ò lè káwọ́ sókè mò ń sọ ò lè káwọ́ sókè ní 10 years fún àlàyé tó ń gbèjà rẹ̀ tó ló ń gbèjà yẹn dẹ́ ọ̀pọ̀n hall náà ọ̀pọ̀n gbogbo nǹkan tá à ń sọ yìí ṣé kí ló lé ń bi pé ìwọ wá ń bi kí ìwọ tó dẹ̀ yẹ kó sọ̀rọ̀ ó dẹ̀ ń rọ̀rọ̀ yóò sọ ò dákẹ́ èmi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ ṣẹ́rẹ́ yìí peacemaker gbogbo ẹ̀yin peacemakers mi ò ní tójú yín mọ́lẹ̀ mi ò dẹ̀ tó láti tójú yín mọ́lẹ̀ lágbára ọlọ́run adé fún yín ṣe èmi kàn sọ̀rọ̀ lówe sílẹ̀ yìí ọlọ́run fún yín ṣe ṣé ẹ mọ̀ pé mi understand bó ṣe ń lọ dáadáa mo dẹ̀ understand industry dáadáa kò yé yín ṣe rí Ayọ̀ Jamiu tó jáde yìí mo wá kíní lọ ni tí o mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìwà Ayọ̀ Jamiu lóyìí pé ọlá famous tó ń bẹ̀bẹ̀ tó ń sunkún lórí fóònù pé kó lọ delete fídíò tó fi ń pè lásọpà níṣẹ́ ti jẹ́ kó máa pè ní asọ̀pá promoter kò dùn mẹ́ nínú Ayọ̀ Jamiu kò dùn mẹ́ nínú but iṣẹ́ owó two things ni iṣẹ́ owó tó ti ṣe o gbọ́dọ̀ parí ẹ̀ iṣẹ́ owó tó gbà tó o bá dẹ̀ gba owó promise tó ti ṣe o gbọ́dọ̀ parí ẹ̀ òun ló ṣe ń jáde because o mọ̀ pé jíjáde tó ń jáde ń sìn of no use ìwọ Ayọ̀ Jamiu ìyẹn tó bá gba owó is of no use and then Ayọ̀ Jamiu sórí next time tí bá máa jáde fún ẹ ṣe bá sọ̀pá ni wọ́n yí pẹ́ tó ń sunkún kiri màá kà fún ẹ lẹ́yọ kọ̀ọ̀kan lórí àbúrò ẹ tó ń tọrọ owó lóje lórí first wife ẹ tó ní stroke lórí gbogbo ilé ayé ẹ ni màá fẹ́ síta báyìí mo mọ̀ pé kò ní dún ẹ o bọ̀ máa sọ kó lè mọ ibi tó ti ń bọ̀ kó lè mọ then let me tell you this Ayọ̀ Jamiu ni pé sórí mi Wálé Adéọba èmi máa lálé ẹ lọ́wọ́ ní industry kì í ṣe ìwọ you are just a local promoter you are just one of those ogunpa tẹ wà lógunpa abẹ́rẹ́ ogunpa tẹ́ ń ta kẹsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì èmi mo wà nù kí géèmù yìí èmi máa sọ fún ẹ bó ṣe ń lọ so àwọn tó ń rẹ wá yẹn àtọmọ tó ń rẹ ń bàdàn ṣe sọ fún wọn tó bá jọ ló ń rẹ o ọmọ orí pọ̀ ló ń mo rí bó mọ bẹ́ẹ̀ ṣe máa ń play game yẹn tẹ bá ti rí pé nǹkan fẹ́ wálé wọn á gbé ẹ jáde ọ̀kan lu ẹlòmíì jáde gbogbo yín tẹ̀ ṣe ń jáde tẹ wá ń sọ̀rọ̀ yẹn tẹ́ ń sọ̀rọ̀ yẹn iṣẹ́ owó yín lẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ gbọ́dọ̀ parí ẹ̀ ti ní májẹ̀mú you understand èmi máa lálé ẹ lọ́wọ́ nínú industry Ayọ̀ Jamiu kò yẹ èmi máa lálé ẹ lọ́wọ́ ó dẹ̀ tún sọ̀rọ̀ ọlọ́pàá mo ń retí ọlọ́pàá ẹ gbogbo fídíò wa àjọ máa kó jáde jẹ́ kájọ lọ rojọ́ ṣó ti gbọ́ so continue advice mi a sọ ni pé àníkan tí máa sọ ni pé ẹ̀yin peacemakers tẹ́ bá mi sọ̀rọ̀ mi ò ní tẹ́jú yín mọ́lẹ̀ bọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ wo fídíò tí Ayọ̀ Jamiu ṣe fún mi ẹ tún lọ wò next time tí bá tún rí nǹkan mi máa jáde fúlì wàláhì Ọlọ́run máa jáde tán yányán mo dẹ̀ mọ ibi tí màá touch mo kàn fún yín ní ọ̀wọ̀ mo gbọ́dọ̀ fún yín lọ́wọ́ torí bàbá mi ni gbogbo yín jẹ́ àti ìyá mi ẹ ṣé ó dà. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu Wálé Adéọba yẹn o kí wàá ní èròǹgbà tẹ̀yìn náà lórí ọ̀rọ̀ yìí ṣó jẹ̀bi ni àbójáde kò wá tìtàn síbẹ̀ o kí wàá láwọn ènìyàn sọ nínú comment section ẹ jẹ́ kájọ wọ comment section kájọ gbóhùn táwọn ènìyàn sọ níbẹ̀. aláàtìṣe sọ wípé they really plan evil to Taye currency that man God is with him Ọlọ́run all enemy of currency will fall soon. Abi Fadesere sọ wípé let's advise Taye currency to stay alone. Wallahi, make he leave them alone.
he kuku get his own fans now. Àtùbù náà láì sọ wípé everybody knows they can't be like before. Wọ́n ti borí ẹ̀ tipẹ́. Ìwọ àti Currency lára ń ta. Pasuma can't call Currency. He should go on his own. Pasuma does not want Taye again. And if your bloggers don't come out, PFC will not talk. You are a bastard and useless man. Stop manipulation. Taye is the one losing. Oriola Usman sọ wípé gbogbo ọ̀tá Taye Ọlọ́run ni ó bá tiwọn jẹ́. Tajudeen sọ wípé ìjà lára ni bàbá Honorable ṣì ń jà lọ ajé. Ọ̀rọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ ìràgó. Just Mumbai sọ wípé confirmed. Ambassador Wale Adeoba, may your days be long. Currency need not to settle with Onilara. And also, he should just quit the throne of Olorebi for them. I truly view Onipajami video. I wonder where the Taye Currency start competing with Tiri, or are they not the one trying to do so? If Judas is not careful, his end may not be well. Ẹ wo ọ̀rọ̀ yìí ní agbára gidigidi o. Ẹ jẹ́ àmọ́ èròǹgbà yín nínú comment section o. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ̀yìn. Ẹ ṣé o, ó dìgbà kan náà.